àyà. túkà abérí rè pé ni oúnjẹ pátí fẹ́ lọ rò pé a jẹ níbẹ̀ túkà. anta fi wa tahajura lilkila. gbọ́dọ̀ tóbi jẹ́ Allahu akbar kabira. ẹ̀ẹ́dẹ́lẹ̀ wò ẹ̀yọ́ ọmọbìnrin yọ ọlọ́mọ ní sẹ́yìn lólórí. ṣòkòtò yẹ ẹ wọ yóò á fó kankan mọ́ yín nídìí awẹ́ẹ̀dì yẹn ayọ̀ síta bọ̀bọ̀. ẹ gbé tékèwé fáwọn sáìdì yìí báyìí náà. jìnnàdù gba tékèwé tèmi náà bá ń gba tékèwé tèmi náà ọmọ sí bí ọmọ rẹ ọmọ sí bí ọmọ ìyànjọ́ bínú. nínú àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lẹ́ti báyé wọn jẹ́ lẹ́ti jáláwẹ̀ bá ṣe ń fojú rí pátá jésùn wọ́n fojú rí pátó gìrìkà ọ̀pọ̀lọpọ̀ òní wọ́n ti fojú rí tí ò dá àyà yín ló ṣe gègé ó ti olúmọ àwọn ọkùnrin àwọn ọkùnrin òpònú wọ́n ti gbàgbé báwọn gbàwẹ̀ wọ́n bá rí wọn máa wòye láwò dátọ́ ní ẹlẹ́gbàwẹ̀ lẹ́ńbọ̀ ṣòkòtò ẹwà yọ̀ dí bọ́bọ́ bí rọ́bọ́ọ̀tì tó kún bọ̀ obìnrin kún fàyà kún yín àti rìdíìmù yín ẹ mọ bá ṣe ń ṣètọ́jú rẹ̀ nínú àwẹ̀ ẹ jọ̀wọ́ ọlọ́run ní báyìí láyé jẹ́ à ń gbàwẹ̀ ẹnu gbẹ ọkùnrin ìwòkuwò yín náà pọ̀ tẹ́ bá rí obìnrin ìgbà lójú yẹn máa ràn kókókókó lójú yẹn bẹ́ẹ̀ jáde kúrò lágbárí yín bí máíkróskópù tó kún bọ̀ ọ́ dídí obìnrin ìgbà lọ sójú kókókó lọ́mọ dátọ́